Èṣù ni ó wà lọ ṣé di Ògún ni bàbá Akeugba Gold ó wà lọ Akeugba Gold wà ní rí èèyàn bẹ̀nsẹ́mọ́ yóò wá jẹ́ àdé àfàn ẹni tó lẹ́jù ní gbogbo tó lọ́ndà ilé ìtẹ̀mí ṣàwòrán lé lórí ẹ wo fídíò yẹn yẹn máa fi fídíò yẹn hàn yín o ṣẹlẹ̀ yìí dáa tá a bá wá tú nísìn tá a wá kẹ́ẹ̀tì bẹ́ẹ̀ tó wá di pé wọ́n gbé tí wọ́n là mẹ́kọ́ tó kọjá sẹ́wọ̀n ẹ pé Akeugba Gold tó dé kí ló tà sẹ́mi nínú ìsìláàmù kọ́ la jẹ́ kó sẹ́mi àwa gẹ́gẹ́ la fúra wa nísìnyí kí lè fẹ́ gbà níbi eléyìí. lára báyìí Taofiki ọmọ Akeugba Gold ìmọ̀ọ́mù Ọ̀yọ́ bá ní ṣe kádùúrà ẹ̀kọ́ gbà báyìí o omi tútù náà rèé tútù làárọ̀ dẹ́ tútù làárọ̀ bàbà tútù làárọ̀ jí omi tútù ní tẹ́jú abólú ọ̀tún bàbà àárọ̀ tútù ṣẹ́gun àtùdùdún o àtùn rẹ́rẹ́ ẹ̀làsùdì ilé olúwẹ̀rí kì gbóná adẹ́sẹ̀ ipa ẹ̀rọ ọ̀gọ̀rọ̀ sọlẹ̀ bó ń bá balẹ̀ jẹ́ onípa sówó bó ń nípa sọmọ dákun dábọ̀ o ó fi èdè nù o òkè làkẹ́rin òkè làkẹ́fọ̀n lókè lọ́sọmọ rí odó adéábọ́lá ń rewájú ọmọ abọ́lá gbẹ́rẹ́gẹ́dẹ́ lókun òkèrè lọ́la àwa ó máa lọ láwa ò ní rẹ̀yìn láàlú ògiri òkò orílẹ̀ oríta ọ̀bẹ́lẹ́kún sunkún láàrú yẹ̀bọ̀ra tí ń jẹ́ látọ̀ pa Taofiki bániṣe ọmọ Akeugba Gold ìmọ̀ọ́mù nílùú Ọ̀yọ́ bániṣe kádùúrà ẹ̀kọ́ gbà oyè yìí òun ni kó débẹ̀ báyìí ẹ lọ tì lẹ́yìn báyìí. Only Jesus TV. Bismillahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Ìgbà wo lẹ fẹ́ sinmi ọ̀tẹ̀ ìgbà wo lẹ fẹ́ sinmi àbòsí àmọ́ gbogbo àbòsí àtọ̀tẹ̀ tẹ́ ń ṣe kò nítumọ̀ kankan o torí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní wa kullu sí ni'mati masud gbogbo ẹni tọ́lọ́run bá ti fàánú kẹ́ ní ìmọ̀ ẹni Ọlọ́run bá ti fàánú kẹ́ ní gbajúmọ̀ ẹni Ọlọ́run bá ti fàánú kẹ́ ní ipò ẹni Ọlọ́run bá ti fàánú kẹ́ ní ọlá ẹni Ọlọ́run bá ti fàánú kẹ́ ní àgbọ́yé ẹni Ọlọ́run bá ti fàánú kẹ́ ní àsìkí masudu àwọn olórí burúkú kan máa bínú oríire ẹ wo fídíò táwọn kan tí wọ́n lọ ṣe láti fi against bàbá wa Sheikh Alhaji Muhammadu Taofik Akeugba Gold ọmọ Akeugberu ṣẹlẹ̀ yìí dáa asàbìlà tá a bá tu eléyìí tututu àwa lórí tútù ẹ o tá a bá tu kọ́lọ́ ọjọ́ kan dáríjì ní orí àwa mùsùlùmí ní òrùlé wọ́n gbéṣẹ́ fún wèrè tí ń pégede nídìí èṣù yìí ni o Alhaji wa Muhammadu Taofik Akeugba Gold ẹni tó bá lọ́pọ̀ lọ́nu gbogbo ẹ tó bá rí fídíò yìí yóò mọ̀ yín pé fọ́jì ni fọ́jì rì ni kí ló bá sọ̀rọ̀ lọ́wọ́ bàbá Akeugba Gold tí wọ́n wà pé káàtì ẹ̀kọ́ ló fẹ́ kà wọ́n yẹ láti jẹ́ chief imam Ọ̀yọ́ state kọ̀ wá rí wọn wá ní tẹ́wọ́ sọ́lọ́hún Akeugba Gold ò ní lọ sí aram kọ́ lọ sí umra kọ́ lọ sí ájì láti fi bẹ́ẹ̀ lọ pé tó bá jẹ́ páàyè tí ó tu àwọn láàánú ọlọ́njẹ́ ọbọ̀ sí ìdí èṣù ni ó wà lọ ṣé di Ògún ni bàbá Akeugba Gold ó wà lọ Akeugba Gold wà ní rí èèyàn bẹ̀nsẹ́mọ́ yóò wá jẹ́ àdé àfàn ẹni tó lẹ́jù ní gbogbo tó lọ́ndà ilé ìtẹ̀mí ṣàwòrán lé lórí ẹ wo fídíò yẹn máa fi fídíò yẹn hàn yín o ṣẹlẹ̀ yìí dáa tá a bá wá tú nísìn tá a wá kẹ́ẹ̀tì bẹ́ẹ̀ tó wá di pé wọ́n gbé tí wọ́n là mẹ́kọ́ tó kọjá sẹ́wọ̀n ẹ pé Akeugba Gold tó dé kí ló tà sẹ́mi nínú ìsìláàmù kọ́ la jẹ́ kó sẹ́mi àwa gẹ́gẹ́ la fúra wa nísìnyí kí lè fẹ́ gbà níbi eléyìí wala yasidu salimina illa asara Olúwa gẹ́gẹ́ dẹ̀ sọ pé àtibọ̀tá alábòsí ò ní da ẹni tó rí ọjẹ́ tí bá ti ń sàbòsí kí la fẹ́ fẹ́ léyìí ṣe ìwọ náà tí wọ́n ránṣẹ́ dé torutoru olórí burúkú rẹ ọlọ mísàwòrán nídìí èṣù omiṣàwòrán nídìí Ògún ọdẹ ń dá kó Alhaji Taofik Akeugba Gold sọ ọkọ tó ń dá yẹn sọ papọ̀ mọ́bi tó lórí burúkú rẹ wà ìṣẹ̀dá rí ò ní sinmi àlùbáríkọ ọlá abọ́lá òṣètò àtibọ̀tá rí ò ní rọrùn kí ló dé má kẹtàbà láwùlákẹsẹ́yà tí ká ládà Áfíríkà bẹ́ẹ̀ bá ti wù kó pọ̀ tó orí rẹ̀ tá a bá kọ́ mọ́ yẹn yóò tó lọ́wọ́ wọ́n máa ń lam tẹ́kítọ́bù alẹ́ yìí kan fọ́lá àtẹ̀jídìí omi kú wàtíkà ètò àbádẹ́ kọ́ ọmọ ọkọ̀ ságídí kankan tíyẹn lè ṣe tí ó fi rí gbogbo ẹ̀yin tẹ́ lọ́pọlọ tó rí yín gbẹ̀yìn náà wò iṣẹ́ eléyìí Alhaji Akeugba Gold Sheikh Alhaji Muhammadu Taofik Akeugba Gold ọmọ Akeugberu ṣé wọ́n lé wọn láwọn onírúṣẹ́ eléyìí mo nídìí mẹ́sẹ̀gì ní comment section ọ̀yẹ̀ wò Akeugba Gold bàbá àlùbáríkà bàbá olóríire bàbá àdùnnú bàbá olórí
Amirul Am fún gbogbo tíjẹ́ tíátì national amir fún gbogbo tíjẹ́ tíátì ọ̀yà wò ṣé bàbá Akéwùgbàgòdì tẹ̀yìn náà mọ̀ tẹ̀mí náà mọ̀ sọ lè dẹ́rù eléyìí ọ̀yà ẹ wo fídíò kẹ́ jẹ́rìí ọ̀rọ̀ comment section mo ti fẹ́ rí mẹ́sẹ̀gì yín. tó Taofiki ọmọ Akéwùgbàgòdì ìmọ̀ọ́mù Ọ̀yọ́ ẹ bá ní ṣe o òun ni kò jẹ́ kó yẹ láàlú ògiri oko ipò yìí òun ni kò jẹ́ kó débẹ̀ báyìí Taofiki ọmọ Akéwùgbàgòdì ìmọ̀ọ́mù Ọ̀yọ́ òun ni kó débẹ̀ o òun ni kó débẹ̀ báyìí oyè yìí òun ni kó débẹ̀ gbogbo àwọn tó kù báyìí èṣù láàlú ọkọ̀ ojú ìjà tìra wọn òun ni kó débẹ̀ báyìí dákúndábọ̀ bó bá ro kókó dé bó bá ro dòkó bọ̀ Taofiki lọ́pọ̀lọpọ̀ ọtí ó ní ní epo ó ní ní obì orógbó àdúrà ẹ̀fúgbà òtútù làárọ̀ dẹ omi tútù náà rí ẹ kó dẹ̀rù fún àsìkò yìí àsìkò ẹ̀ jẹ́ ó rọ̀ lọ́rùn jẹ́ ó tù lára báyìí Taofiki ọmọ Akéwùgbàgòdì ìmọ̀ọ́mù Ọ̀yọ́ bá ní ṣe kádùrà ẹ̀ kó gbà báyìí o omi tútù náà rí tútù làárọ̀ dẹ tútù làárọ̀ bàbà tútù làárọ̀ jí omi tútù nítorí bá bó ló ọ̀tún màbà àárọ̀ tútù ṣẹ́gun àtùdùdún o àtún rẹ́rẹ́ ẹ̀làsùdì ilé olúwẹ̀rí kì gbóná adẹ́sẹ̀ ipa ẹ̀rọ ọ̀gọ̀rọ̀ sọlẹ̀ bó ń bá balẹ̀ jẹ́ onípa sówó bó ń nípa sọmọ dákun dábọ̀ o ó fi èdè nù o. òkèlà kẹrin òkèlà kẹfọ̀n lókè lọ́sọmọ rí odó adéábọ́lá ń rewájú ọmọ afọlá gbẹrẹgẹdẹ lókun òkèrè lọ́la àwa ó máa lọ láwa ò ní rẹ̀yìn láàlú ògiri òkò orílẹ̀ oríta ọ̀bẹ́lẹ́kún sunkún láàrú yẹ̀bọra tí ń jẹ́ látọ́ pa Taofiki bá ní ṣe ọmọ Akéwùgbàgòdì ìmọ̀ọ́mù nílùú Ọ̀yọ́ bá ní ṣe kádùrú ẹ̀ kó gbà ó oyè yìí òun ni kó débẹ̀ báyìí ẹ lọ tì lẹ́yìn báyìí ẹ má tì lójú bá ní ṣe o kádùrú ẹ̀ kó gbà ó bá ní ṣe o kó má rí wàhálà kó má rí dààmú báyìí bá ní ṣe ẹ̀rọ wá o. Ṣẹ́gun ọ̀tá bá ní ṣe Taofiki bá ní ṣe ọmọ Akéwùgbàgòdì ìmọ̀ọ́mù nílùú Ọ̀yọ́ òun ni kó débẹ̀ ẹ jẹ́ gbogbo ẹ̀ àsìkò tó bá débẹ̀ ẹ jẹ́ kó dẹ̀rọ̀ fún ẹ jẹ́ ó dẹ̀rọ̀ fún o ẹ jẹ́ ó dẹ̀rọ̀ fún ìyà kí jólú ọmọ àwúrèbe ò kíyà kó má jẹ́ o Taofiki ìmọ̀ọ́mù tìlú Ọ̀yọ́ ẹ bá ní ṣe o ẹ jẹ́ kádùrú ẹ̀ kó gbà o ẹ jẹ́ kó débẹ̀ báyìí òun ni kó jẹ́ òun ni kó jẹ́ o àwọn tó kù tó ń bá lérí báyìí èṣù láàlú ẹ lọ dàá nípa ẹkọ jújà sí wọn báyìí bẹ́ẹ̀ ni kò kí Taofiki kó débẹ̀ Taofiki ọmọ Akéwùgbàgòdì ìmọ̀ọ́mù Ọ̀yọ́ òun ni kó jẹ́ kó débẹ̀ o kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ báyìí o ẹ dákun dábọ̀ kẹ́ rọ̀ wá o ẹni ṣe o igba mọ̀lẹ́ olùkọ̀tún igba mọ̀lẹ́ olùkòsì ìwádìí tó kẹ́ bá ṣe o ẹ má jẹ́ kó dúró ti Taofiki o.